Wọ́n ní àgbàrá òun ò nílé wó, onílé ni ò ní gbà. Ìyẹn túmọ̀ sí pé àwọn kọ̀lọ̀rọ̀ tí àwọn ọ̀bàyéjẹ́ kan ò láwọn ò ní bàlú ẹni jẹ́. Ẹni tó nílùú gangan ni òní títí ní òní gbà. Tí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé pé bá a tẹ subscription bell àti notification button. Tó gbogbo ìgbà tí a bá ti mú àwọn sinimá tàbí review sinimá bí eléyìí wá, èèyàn máa láǹfààní láti fi kíni láti fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Nínú sinimá yìí, àwọn àgbààgbà òṣèré tó kópa nínú sinimá Ọmọ Ìlú látòrí Amuda Eko ó wà ńbẹ̀, Fẹ́mi Adébáyọ̀ ó wà ńbẹ̀, Kemity ó wà ńbẹ̀, Yínká Solomon ó wà ńbẹ̀, Yẹmí ọmọ ẹlẹ́ṣọ̀, gbogbo wọn pátápátá ló wà nínú sinimá Ọmọ Ìlú. Ǹjẹ́ èwo ni ti bọ̀dá Odunlade? Èwo ni ti bọ̀dá Odún tó jẹ́ wípé ikú táwọn ń pa àwọn lóyè? Àbẹ́ẹ̀ rí nǹkan. Táwọn ló ń lo àwọn jàǹdùkú Ọmọ Ìlú gan kọjú síra wọn ni. Àbí báwo ló ti jẹ́ gangan nínú sinimá yìí? Lẹ́yìn bá ẹ̀sìn ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì gẹ́gẹ́ bí mo ti sọ. Tàbí ẹ̀yin wà ẹ̀yin ò tí ì wo Ọmọ Ìlú. Ẹ lọ sórí YouTube, ẹ tẹ̀ síbẹ̀. Tí wọ́n ti lórí YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Àpáta TV. Àpáta TV bá ti gbé wá fún yín, ẹ tẹ Ọmọ Ìlú sí. Ẹ lè wò ó direct tàbí kẹtẹ ìṣáájú mọ́ gẹ́gẹ́ bí àwọn oní Faransé sì máa ń sọ. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú Ọmọ Ìlú àwọn àgbààgbà òṣèré tó kópa nínú sinimá Ọmọ Ìlú kò yọ bọ̀dá Odunlade gan sílẹ̀ nínú sinimá yìí. A rí títí àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ ìlú ń pa, a rí títí àwọn àgbàlagbà ń pa. Wọ́n yin Èkó níbọn ìyẹn Amuda Eko ó gbà kan sára. Ta ló yin Èkó níbọn? Ta ló fún un bọn? Ìpàdé nínú apá kejì sinimá Ọmọ Ìlú. Èyí tá máa jáde láìpẹ́ iṣẹ́ ìjìnlẹ̀ lórí Àpáta TV. Tó bá wá jẹ́ wípé ó ti rí mi wípé Odunlade náà ló ń sì náà sí. Báwo ni ìlú yìí ti máa padà dì tó bá yá? Nínú àwọn tó ṣe sinimá yìí, nínú àwọn cast talẹ̀ ní wípé yes ó ṣiṣẹ́ ẹ̀ bó ṣe yẹ kó ṣe, àbí talẹ̀ ní fẹ́ràn nínú àwọn òṣèré náà tó kópa nínú sinimá náà. Bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ lórí tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má jẹ́ ká gbàgbé wípé ènìyàn láṣọ ẹni, ènìyàn láṣọ ènìyàn. Bí mo bá wojú wẹ̀yìn, màá rẹ́ni bí ẹni ènìyàn láṣọ ènìyàn. Lẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ wá ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí ní ìpínlẹ̀ kan, bá wa subscribe, bá wa tẹ ìṣáájú mọ́, ẹ share.